ẹ bá ń fi bọ̀dá Wasiu lẹ̀ o wọ́n roko kúnlẹ̀ kan tó gbẹ̀ka sí o Emmanuella ò fọ́ lójú kò dí létí o obìnrin tó pẹ́ jù lé bọ̀dá Wasiu ní Kausara Kawu ní Buckingham Palace láyé lọ́hùn òun àti Jemila gan move on ó bá tiẹ̀ lọ Jemila ti wà nílé ọkọ bọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan pé kò sí ẹ̀dá tó bá ń ba tọmọ lọ́mọ jẹ́ gbogbo ọmọ òní níláárí mi ò fi búbọ̀ dáhùn Wasiu o gbogbo ọmọ tó bí pátápátá èwo lẹ́rí tó yanjú nu wọn ẹ lọ ti dí ìṣáná kéèsì ogun bọ̀tọ̀ àwọn obìnrin yẹn olórí burúkú ayérayé ni wọ́n àṣìírè ni wọ́n kò sí ẹ̀dá tó bá ń ba tọmọ lọ́mọ jẹ́ bọ̀dá Wasiu ó kù yín ó kọ lọ́wọ́n ọba bọ̀tẹ̀ mi ò blame yín èmi ò ṣe kí ni mi blame yín o torọ́ wọ́n ti rí yín bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wá bá yín wọ́n ń fẹ́ yín kò sí ẹni tó bá ń ba tọmọ lọ́mọ jẹ́ láyé yìí tí ò ní ṣàgbákò tiẹ̀ mi ò support any one of those women because they are very stupid kò sẹ́ni tó mọ̀ ṣetán but at the same time òun láti jẹ́ kórí ẹ pé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́kùnrin dé tó ń ṣe gbogbo èèyàn ló fẹ́ ni dénú ìwọ lè nífẹ̀ẹ́ nìyẹn kẹ́niyẹn má nífẹ̀ẹ́ ọ́fíìsì bí ọ́fíìsì ọ̀hún ni ẹ ti mọ̀ pé kò lè báyàn gbé kò lè bóbìnrin gbé kì í ṣòun nìkan ló ń ṣe o tó jó lórin ni tí ẹ yọ síta o àìmọye wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n pọ̀ dáadáa tó máa ń fobìnrin tó máa ń ṣobìnrin níṣekúṣe kì í ṣàṣe pé bọ̀dá Wasiu ń gbowó lọ́wọ́ wọn Ọlọ́run kẹ́ orówó tiẹ̀ ná ó ń ṣiṣẹ́ owó ẹ̀ bọ̀dá tó ń ṣiṣẹ́ dáadáa ẹni tó ń ṣiṣẹ́ dáadáa ni bọ̀dá yẹn so kí ni problem yín ẹ̀yin náà ń ṣiṣẹ́ ọwọ́ yín ẹ̀ ń ríṣẹ́ ṣe bó bá jọkùnrin gidi kan ló wá bá wọn pé kán fẹ́ wọn bẹ̀ wọn ò ní fẹ́ wọn ẹni torí kán lè fẹ́ jáde sáyé kán lè mọ̀ pé ẹ fẹ́ celebrity ṣe ráyé yín ṣe ríbi tẹ bọ́rọ̀ ara yín dé how many years ago tá a ṣe ìyàwó ń bí Abẹ́òkúta àti Ìjẹ̀bú ẹjọ́ bó la fẹ́ fojú sí báyìí bá àwa àti wéríwérí bọ́dá Wasiu ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ o ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ẹ̀rọ tàwọn ọmọ yín ẹ̀rọ títí àwọn ọmọ yín gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí ẹ̀rọ tàwọn ọmọ yín kò dáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ò dá ẹ̀rọ tàwọn ọmọ yín because ẹ̀rọ tàwọn ọmọ yín ṣẹ́rí gbogbo àwọn tó ń bímọ fún yín àwọn gangan ni wọ́n ń ṣàgbá náà ń ṣèkà fún ayé ààrẹ wọn torí wọ́n ní àbẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ àbẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní dé ìran kẹwàá ta ló mọ ogun tó ń jà àwa tá jẹ́ báyìí náà ta ló mọ ibi tọ́wọn bàbá wa bàbá ńlá wa tán ti fokó dáràn tán ti dádàkúdà sílẹ̀ nínú ilé ayé bọ́lọ̀ ń ṣe kẹ́yìn tó bọ̀dá Wasiu bẹ́ẹ̀ ṣe wà òkè tó bẹ́ẹ̀ ṣe mi ò lè gbọ́ orin mi láyé ni mi ìmọ̀rin mi gbọ́ lẹ́yìn orin Wasiu Ayinde kò ní dùn létí mi ni orin bọ̀dá yẹn mo love ẹ̀ débi pé mi ìmọ̀ tó dé Ọlọ́run kẹ́yìn tó bá ń wọ ẹni tọ́lọ́run ṣe tiẹ̀ ẹ̀yin ni ẹ̀yin gangan lọ́lọ́run ṣe tiẹ̀ jù ẹ wà náà wọn tọ́lọ́run gbáyé fún kò sẹ́ni tẹ́ lè bá jẹ kò sẹ́ni tẹ́ lè bá mu bọ̀dá Wasiu ẹ̀yin wá ń ṣe àwọn ọmọ ọlọ́mọ níṣekúṣe ẹ̀ẹ́dẹ̀ rántí pé ẹ bímọ àìmọye olówó tí kì í bóbìnrin gbé wọ́n ẹ fẹ́ wọn síbẹ̀ tẹ́ bá nífẹ̀ẹ́ wọn àìmọye tó níyàwó mẹ́wàá tó dẹ̀ ń lọ bá wọn níkọ̀ọ̀kan ìmí tó bá sún fúnra ẹ̀ ló máa lọ kí ṣáṣe pọ̀ kọ́ sílẹ̀ èwo ni ká mú yàwó ní ọdún kan sọ́dún méjì ká jùlẹ̀ ká tó hè ní. bọ́dá mi kò dá bẹ́ẹ̀ ìkàlẹ̀ ń ṣe yẹn ẹ̀ ń bá yí ọkọ̀ wọn èèyàn jẹ́ ni kó bá tó bá tẹ̀wájú àwọn ẹni yẹn gọ́gọ́ lẹ́ni burúkú ayé ò ní rí tiwọn. bọ̀ torí ọlá wípé ìwà tẹ́yìn tí ń wò ó ti di mọ́líkì yámùdínì mọ́ yín lára ayé anẹ́yìn lẹ̀ dá ọmọ obìnrin yẹn lè má dá lóòótọ́ but at the same time people will not see their own títí yín náà máa rí tẹ́ bá fẹ́ wọn dandan kọ́ ni kẹjọ gbé ẹ fi wọ́n sí yàrá ilé apartment kan ẹ kọ́lé rẹpẹtẹ bẹ́ẹ̀ kọ́lé rẹpẹtẹ ẹ rẹ́ǹtì ilé fún wọn kán wà ń bẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn kán máa ṣe fàájì wọn ìyàwó lágbájá ni ìyàwó tẹ̀mẹ̀dù ni kò jù bẹ́ẹ̀ lọ
Aba gbegba ìlú leni tó bá máa di lọ́la ikú la ọlọ́màjẹ àtúnsunkún. Tá bá gbegba ìlú leni pé a ṣe ìyàwó. Next time máa rí báyìí orí òwe oríṣiríṣi bá dé ni. Ẹ ti sọ Emmanuella di wèrè sí America. Bó ṣe ń wọ pátá ló ń wọ bomb short. Tó ń skele bí kiri. Ẹ ti sọ Emmanuella di wèrè. Onde ló sọ̀rọ̀ ẹ di wèrè because ó rẹ́ kórìkúnlẹ̀ kó tó lọ bọ́ síbẹ̀. Títí náà nìyẹn kò balance dọ́là kò move on. Títí ò move on. Àríṣe Kọ́lá Àlàó nìyẹn kọ́ ló ń fọ̀run kẹ́ wọn. May so rest in peace. Lówó tó now. Gbajúmọ̀ tó now. But at the same time, gbogbo àwọn ìyàwó ẹ̀ ló ń gbénu lé ń bẹ̀. Ẹ fi wọ́n sáàyè wọn. Ẹ jẹ́ kán wà níbi tó yẹ kán wà. Kóníkálukú wà láàyè ẹ̀. Bẹ́bá tẹ̀bá lè stand obìnrin tẹ̀lé bóbìnrin gbé. Because wọ́n ní ẹni tó bá ti jẹ́ kinní kan tí ò lè ṣíwọ́ lólè ó lọ́rọ̀ yín. Bend down sí náà ẹ̀jẹ̀ ṣàfẹ́ bend down ṣáá ni ẹ fẹ́ wo ohun tó wà lábẹ́ ṣòkòtò yẹn. Kò sí wàhálà. Bẹ́ẹ̀ ṣe yan ti yín nìyẹn. Ó wà understandable. You can do whatever you like for yourself. Ẹ ṣe ọmọ kékeré grandpa great grandpa ni yín. Come on man. Kò yẹ kó rí báyìí eléyìí tí ń pọ̀ jù. Ó ti ń bọ́ sí nǹkan míì náà máa pè fún yín. Going to 70 years. Tẹ́ pera yín. Ẹ rántí ọjọ́ alẹ́ kẹ́ má di bàbá lẹ́ńkùlé. Ẹ rántí ọjọ́ alẹ́ bọ̀dá Wasiu. Eléyìí ti pọ̀ jù. Eléyìí pọ̀ jù. Èmi ò bá yín mi bú yín o mi dẹ̀ blame yín o. Níwájú Ọlọ́run àtèèyàn mi blame yín. Àwọn tó ń fẹ́ yín ni mo blame. Àwọn tó ń fẹ́ yín ni mo blame because ó gbọ́ kinní kan lélẹ́yìn sí. Wọ́n lóyìnbó ní once bitten twice shy. Orí nǹkan tẹ́lẹ̀ ń ṣe. O tún sọ pé bẹ́ẹ̀ ló fẹ́ lọ. So ohun tó bá tójú wọn bá rí nbẹ̀ kan fara mọ́. But èmi kàn fún yín ní advice eléyìí ni pé kẹjọ torí Ọlọ́run bọ̀dá Wasiu. Ẹ jọ̀ọ́. Ojú ń tì wá. Ẹni lójú ń tì. A lè má jẹ́ bí yín, but our fans yín lélẹ̀, I'm one of your best fans because I love you so much. I love you. Mo love yín pa. Kò sí orin yín tí ò ń dùn létí mi. Màá kọ orin yín láti A to Z. Ẹ ti ṣe jù mẹ́. Ẹ nídìí gbogbo eléyìí. Ẹni tó lọ ń kẹ́ nìyí. Ẹni tí ò gbọdọ̀ nàgà kó tó mú nǹkan nìyí. Tí gbogbo ayé dẹ̀ mọ̀ tí kìí ṣe pé bóyá ẹ̀ ń gbéraga àbó ẹ̀ ń pretend. It's very very clear and obvious to everybody. That is you are one of ẹni tó lọ ń kẹ́ tó lọ ń gbà fún. Wàláì tó bá lọ́nà ń gbà fún yín Ọlọ́run gbà fún yín. Tẹ́ bá lagolo ayé àjò. Ẹ rò pé easy kan tó kù tó máa complain nípa yín pé ẹ̀jẹ̀ kan ò gbérí because ẹni tó lọ́hun fẹ́ nìyín. Kódà kó wá jẹ́ ògùn lẹ ṣe débẹ̀ wàláì kudos to you. Ọlọ́run sì nífẹ̀ẹ́ yín náà lẹ ṣe rí ṣe. So ẹ gbé respect yẹn délẹ̀. Ẹ pọ́nra yín lé ẹ̀gbọ́n. Ẹ pọ́nra yín lé délẹ̀. Ẹ pọ́nra yín lé gidi. Ẹ ṣe normal. Ẹ yé bà wá lójú jẹ́ àwa fans yín. Ẹ ń bà wá lójú jẹ́ jù. Kí ló dé? Ẹ dẹ̀ rántí pé bí ọmọbìnrin rẹpẹtẹ. Àwa wí tán wọ́n ní Dami ń bú Emmanuella. Dami ò bú Emmanuella. Dami ṣàlàyé fún Emmanuella ni. Yes. Àwọn ìyá àwọn Dami náà ti wà nínú ṣú yẹn rí. Ńgbà táwọn ìyá àwọn Dami náà rèèní. Tán rèèní. Wọ́n máa rò páyé parẹ́ ni. Ó ń sọ fún wọn ni, ó ń kì wọ́n nílọ̀ ní wípé ìwọ náà ti gba tiẹ̀. Yes. Dami ò bú Emmanuella. Ó ń ṣàlàyé fún ni wípé oyè tó kára àwo ni. Èyí tó bá tún wọlé sí àkàrà ẹ̀dẹ̀. Kò sí bó ṣe lè pretty tó. Á kàn ẹ̀. Tó bá ní ẹni tó tutù jù nínú àwọn ìyàwó Wasiu láyé tèmi mọ̀ o. Wendy àti Jemila. Àwọn yẹn mà tutù. Wendy palẹ̀ ẹrù ẹ̀ mọ́ kó ń tòrò tó dèrò ká gírí ìdọ̀la ni. Ó dèrò ká gírí ìdọ̀la. Ẹ dẹ̀ mọ̀ kíní kan bọ̀dá Wasiu ẹ ti palẹ̀ lé wọn lórí ta ló fẹ́ fẹ́ wọn. Ta ló fẹ́ fẹ́ wọn kàkà kí lọ̀rọ̀ wọn. Kàkà kí ọba tó bá gbé sílẹ̀ ta ló fẹ́ fún. Ń tọrọ yín jọ nìyẹn. But ẹ pọ́nra yín lé. Ẹ dẹ̀ mọ́ ṣàìdá ni because ó ti di mọ́líkì mọ́ yín lára. Ọba ní yín mẹ́ Ayinde fìyẹn lẹ̀ ń fọ́nbù. Ọba ní ẹ̀. Wàláì ọba ní ẹ̀. Ó pọ́nra lé ni mẹ́. Ẹni táyé ń wá rírí fún ẹni. Kéèyàn tó sọ pé òun fẹ́ máa kó mílíọ̀nù, òun fẹ́ máa kó fẹ́yàn kan. Toró kí òun tí n bá ti gbọ́wọ́ Wasiu.
láti gbọ́ owó tí má ti rówó bá ọ̀dọ̀ Wasiu mú lọ. Do you know the meaning of that, bro? Orí yìí ni wàláì, orí yín mo fi rú, orí yín mo fi tọrọ nípa ọ̀nà orírí owó. Gbogbo nǹkan lọ́lọ́run fi rọ̀ yín lọ́rùn. Tẹ́ fi gba pálí Canada ìrọ̀rùn ni ló bá dé lọ́rọ̀ yín. Sá kólóbá sá jọ̀njọ̀n. But that Wasiu change, man. Nídìí gbogbo shit yìí, man. Nídìí àwọn asọ̀rọ̀ yín dọ̀rọ̀ orí TikTok here and there. Come on, bro. You don't need all this shit. Wo bọ́tò Bọ́lá náà ṣe ń rubbish yín up and down. Ṣé rò pé ó dùn mọ́rú àwa yìí ni? Bọ́tò Bọ́lá ṣe ń tó ń yẹ̀yẹ́ yín. Tó rà ń sílẹ̀ méjì. Ibi àìlámojú kúrò yìí náà ni. Who the fuck she is? Irú yẹn máa sọ yánmayànmá lórí yín. Nígbà náà ẹ gba tẹlifíṣàn lọ́wọ́ òun. Ẹ gbàgbá lọ́wọ́ òun. Àbá ẹ fi yẹn lẹ̀ o. Ẹ ń dojú tàwa ti yín o. Ajé ẹ ń dojú tì wá gan ni. Ẹ ṣe dáadáa. Ẹ sọ Emmanuella di wèrè sí Houston. Ó di wèrè sí Amẹ́ríkà lójijì ni. Àwa wí tán wọ́n ní Dami ń bu. Dami ò bu Emmanuella. Ó ṣàlàyé fún ni. Dami ń jẹ́ kó yé ni wípé àwọn ìyá àwọn náà wọ́n mọ̀ látòjú ẹ lọ́ngbà ayé wọn. Àwọn ìyá àwọn ti lọ sẹ́mẹ̀ gẹ̀dẹ̀, wọ́n ti lọ sẹ́lẹ̀ńkẹ́jọ síbì kan. Ṣòro pé kò wọ́n àwọn ìyá àwọn náà kan jókòó ti bàbá àwọn dọjọ́ alẹ́ ni. Ẹ wá ní kínú àwọn ọmọ yẹn dùn sí yín. Inú wọn ò lè dùn sí ìwọ náà tí wàá dá lóhùn tún forin dá lóhùn. You go explain tire. Emmanuella, you go explain tire. Títí gan tó bá máa ṣí aṣọ nínú ṣọ́ọ̀bù ẹ̀ orí Wasiu ló ń gbé sí. Ó lọ tìlájà. Bọ̀dá mi tó fẹ́ cousin tó fẹ́ ọmọ ẹ̀gbọ́n àtàbúrò. Jọ́ta ni ẹ́. Mo ló ti ń bọ̀. Tó lókù lọ́rùn. Barrister ti sọ. Ó ní olóko yalumọ. Ọlọ́run bá fọ̀run kẹ́ bá mi wá Ayinde. Alájí àgbà. Ó ní Ayinde olóko yalumọ tó fi ń dọ̀wọ̀n ìyàwó ẹ̀. Bàbá Barrister ti sọ. Bọ̀dá Wasiu ẹjọ́ torí Ọlọ́run. Ṣàkọ èmi wá bẹ̀ yín ni bọ̀dá Wasiu. Èmi ò bínú sí ní tẹ̀ ń ṣe o. Torí àwọn wèrè tán gbóbò wọn wá. Náà mọ̀ nǹkan fẹ́ o.